mo wá ń pe gbogbo ẹ̀yin mùsùlùmí ìpàdé tí Wùmí wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ sí kí ni ìpàdé yẹn dá lé lórí. Jàyí kò yẹ everybody ilẹ̀ Yorùbá ò rí bó ṣe rí lè ní látijọ́ tọ́rọ̀ bá rí báyìí wọ́n láwọn bàbá wa wọ́n ní wọ́n pè bíríkótó wọ́n ó pè bíríkótó ṣùgbọ́n lónìí àwọn bàbá wa òun wádà tí ń pè bíríkótó. A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi ẹ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun lélẹ́yìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà civil jásì ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ máa pẹ̀pọ̀ níbẹ̀. Tọ́wọ́n lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option A lé àti lí. Tọ́wọ́n lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo àtàwọn ìtàn bá ti jáde. Àwọn ajínigbé wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ skul. Bákan náà a gbọ́ láàárọ̀ yìí tí ń ṣe àárọ̀ Monday wípé bàbá ti ṣàyẹn wọ́n ti pa a sì rí fọ́nrán rẹ̀ orí lọ lọ́tọ̀ ara lọ lọ́tọ̀. Nígbà tí mò ń wo fọ́nrán yẹn ara mi bẹ́ẹ̀ ń bù máṣọ. Mo wá ń pe gbogbo ẹ̀yin mùsùlùmí ìpàdé tí Wùmí wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ sí kí ni ìpàdé yẹn dá lé lórí. Kí ni ìpàdé Wùmí nípínlẹ̀ Ọ̀yọ́ èyí tí ẹ̀yin àgbààgbà èyí tí ẹ̀yin olórí ẹ̀sìn mùsùlùmí èyí tí ẹ̀yin aláṣẹ kan tó ń sọ wípé kí wọ́n lásẹ̀sì bọn kí èyí tí ẹ̀yin tẹ́ ń kẹ́ wà nínú ẹ̀yin olórí mùsùlùmí kan wà kí ni ìpàdé yẹn dá lé lórí. Ṣé àbájáde ìpàdé yẹn ṣé òun kọ́ leléyìí? Ṣé kìí ṣe àbájáde ìpàdé ọjọ́ sí ṣé kìí ṣòun leléyìí? Náà gbogbo ẹ̀yin olólùfẹ́ òtítọ́ gbogbo ẹ̀yin tí ó jẹ́ wípé àlàáfíà lẹ wà fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹ máa bá mi táàgì àwọn ọba yìí ẹ bá mi táàgì bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ bá mi táàgì bàbá wa Olúbàdàn ẹ bá mi táàgì bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ bá mi táàgì olórí aládé gbogbo bàbá wa Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ ẹ bá mi táàgì gómìnà wa Olúmọ ẹ̀rọ Ẹnjíníà Ṣèyí Mákindé. Láti ìgbà tí ilẹ̀ Yorùbá ti wà àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó ń ṣẹlẹ̀ nísìnyí tá ò gbọ́ nílẹ̀ Yorùbá rí. Nínú fọ́nrán mi kan tó kọjá wa lọ mo sọ nínú fọ́nrán yẹn wípé Òkè Ọya ní nǹkan yìí ti ń ṣẹlẹ̀ gbogbo wa wá ń wòran bí ẹni wípé kò kàn wá. Àwọn olórí ẹ̀sìn dákẹ́ àwọn pásítọ̀ dákẹ́ àwọn bàbá nínú ìgbàgbọ́ àwọn náà dákẹ́. Àwọn ìròyìn yìí dẹ̀ ní mission. Kí ni mission wọn? Òun ni wípé wọ́n fẹ́ sọ gbogbo ìlú wọ́n fẹ́ sọ gbogbo ilẹ̀ di ẹlẹ́sìn mùsùlùmí. Èrèdí tí wọ́n ṣe ń kó ìbọn tán ń kó gbogbo nǹkan ìjagun wọn káàkiri nìyẹn. So wọ́n dẹ̀ ń ṣọṣẹ́ yẹn lókè Ọya kálukú ń ṣe bí ẹni wípé kò kán kò pẹ́ ẹ̀ ó délẹ̀ Kwara now ó ti wọ Ìbàdàn báyìí. Ẹ̀dẹ̀ má gbàgbé bí ó ṣe wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn ilẹ̀ Yorùbá ò safe mọ́ ilẹ̀ Yorùbá kò safe mọ́. Èrèdí yìí tí mo ṣe wá níbi ẹ bá wa tàbí àwọn ọba yìí láti bí ọdún mélòó kan ní bàbá wa Ìbà Gani Adams ti ń pariwo wípé àwọn ọmọ ogun wà ńlẹ̀ lọ bí bìbà tí Ìbà Gani Adams ń sọ wípé oògùn wà agbára wà ọmọ ogun wà ẹ̀yin ọba ẹ kàn gbàṣẹ lọ́dọ̀ ìjọba kẹ fáwọn aláṣẹ káwọn wọnú igbó. Chief Sunday Igboho náà olóyè Sunday Igboho náà ariwo yẹn náà ni àwọn náà mú gbẹnu tí wọ́n ń pa wípé àwọn ọmọ ogun wà ńlẹ̀ kí ẹ̀yin ọba kàn gbàṣẹ látọ̀dọ̀ ìjọba ẹ sí àwọn lẹ̀ káwọn wọnú igbó lọ. Bóyá ẹ̀yin bàbá yìí wá ń ṣiṣẹ́ lórí ẹ̀ tàbí ò ṣiṣẹ́ lórí ẹ̀ èmi ò mọ̀ bọ̀ tó wọlé kàn wá ó bá wa lálejò báyìí. Àwọn ọmọ ọlọ́mọ ń bẹ nínú igbó wọ́n ti tún pa bàbá oníbàbá. Kí ni kí àwọn ọmọ bàbá tí wọ́n pa yẹn kí ni kí wọ́n máa ṣe báyìí? Iṣẹ́ wa délẹ̀ fún ẹ̀yin ọba wa
iṣẹ́ délẹ̀ fún ẹ. Ṣé o mọ̀ wípé àwọn ènìyàn tó wọlé wá bá wa nípínlẹ̀ Ọ̀yọ́ yìí náà sì máa ní pílánì wípé àwọn máa dé ààfin, because àwọn ènìyàn yìí ní ìgboyà, wọ́n ní àyà gan. So ó yẹ kí ẹ pe àwọn mùsùlùmí sí, because ẹ lè gbọ́ nígbà tó ń ṣẹlẹ̀ lókè Ọya, ohun tó ń ṣẹlẹ̀ lókè Ọya tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ lókè Ọya tí wọ́n ń pariwo lọ́tún tó ń pariwo lọ́sì. Bùnmi tí wọ́n gbé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé àwọn ajínigbé àwọn ọmọ àwọn ni kí wọ́n lè pa wọ́n mọ́, negotiation ni. Ẹ dẹ̀ mọ̀ wípé òun náà ní agbẹnusọ láàrin wọn àti ìjọba, gẹ́gẹ́ bí a ti rí tí wọ́n ti ń lọ tí wọ́n ti ń bọ̀. Now ìbéèrè wà ní wípé kí ni mission wọn tí wọ́n fi wá sílẹ̀ Yorùbá? Gbogbo ẹ̀yin ọba yìí, bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́, bàbá wa Olúbàdàn, bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, olórí aládé Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa pe àwọn mùsùlùmí tó wà nínú ìpàdé yẹn wípé kí ni bàbá yìí wá ṣe, ìpàdé wo ni wọ́n wá ṣe, kí ni àbájáde ìpàdé yẹn, kí ni ìpàdé yẹn dálé lórí, ṣé kìí ṣe ìpàdé yẹn nìyí ṣá? Because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọ wà nínú ìpàdé yẹn lè máa gbọ́ sọkúsọ tí wọ́n ń sọ. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ìkan ní kí wọ́n lásẹ̀sì ìbọn kí wọ́n máa kó àwọn ọmọ ní ìbọn nílé kéwú. Ṣé ò gbàgbé ṣá ń pé ìkan nínú àwọn tó wà nínú ìpàdé yẹn ní kí wọ́n máa kó àwọn ọmọ níbọn nílé kéwú, kí ni àwọn ọmọ fẹ́ fìbọn ṣe? Now wọ́n ti kó ìbọn wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi wá kó àwọn ọmọ skul. Wọn ò dúró lórí ìyẹn nìkan, wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn tí wọ́n jí kó. Ọlọ́wọ́ jùlọ gómìnà wa Ẹnjìnìà Ṣèyí Mákindé, ẹ ní orúkọ rere láti ìbẹ̀rẹ̀. Àdúrà wa ni wípé orúkọ rere yìí kò dẹ̀ ní bàjẹ́, because láàrin àwọn gómìnà tó ṣe é múyangàn ní Nàìjíríà, pàtàkì jù nílẹ̀ Yorùbá nílẹ̀ wa, gbogbo ènìyàn ló bẹ̀rẹ̀ rí iṣẹ́ rere rí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa kó àwọn ọmọ ogun dìde, ẹ bá wa kó àwọn ọmọ ogun dìde báyìí bíbà. Ẹ jẹ́ kí wọ́n wọlé pé kí ló ń ṣẹlẹ̀, ṣé bá ṣe máa bá a lọ nílé yìí? Ọ̀nà Èkìtì ò ṣeé rìn, ọ̀nà Ọ̀ṣun ò ṣeé rìn, ọ̀nà Ògùn state ò ṣeé rìn, ọ̀nà Èkó sí Ìbàdàn ò ṣeé rìn, ọ̀nà Ìbàdàn sí Ìjẹ̀bú kò ṣeé rìn. Ṣé gbogbo èèyàn ló máa fò lókè ni? Ẹ̀yin pásọ̀ dákẹ́, ẹ̀yin bàbá dákẹ́. Ìdánáwó àti ọrẹ lẹ jókòó sínú ṣọ́ọ̀ṣì tẹ́ ń fojoojúmọ́ pariwo fún. Àwọn tẹ́ ń gbàdánáwó àti ọrẹ ni wọ́n ń jí kó yìí. Àwọn tẹ́ ń gbàdánáwó àti ọrẹ lọ́wọ́ ni wọ́n ń kó lọ yìí. Àwọn ni wọ́n ń lọ dúnbù yìí. Ṣé ẹ sì máa dákẹ́? Ṣé torí pé kò tí ì kàn yín? Tẹ́ ò bá gbàgbé, ó kan CAC eruku nípínlẹ̀ Kwara. Náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ògùn state náà ò sẹ́fù mọ́, Lagos state náà ò sẹ́fù mọ́, Ondo ò sẹ́fù mọ́. Wà kúkú ti ń gbọ́ wíníwíní ẹ̀ bó ṣe ń lọ lọ́tún bó ṣe ń lọ lọ́sì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yin kábíyèsí yẹn jẹ́ pé pàdé àpérò, ẹ fi ìjà èmi làgbà ìwọ lọmọdé ẹ fi ilẹ̀. Ojúṣe tá a yìn yín sí gangan, èrèdí tẹ́ ṣe jẹ́ bàbá wa nílẹ̀ Yorùbá, òun ni láti fún wa ní ẹ̀tọ́ wa, òun ni láti dáàbòbò wa, òun ni láti di aṣojú rere fún wa. Ọpẹ́lọpẹ́ kábíyèsí Ọọ̀ni ti Ilé Ifẹ̀, a rí fọ́nrán àwọn kan nígbà kan tí wọ́n lọ sílé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n lọ ń sọ fún aṣòfin wípé èwo nínú yín ló lè lọ sínú community ẹ̀ láì lo security. Ẹ̀dọ̀ kábíyèsí àṣìtú a nílò orúpàdé bẹ́ẹ̀ sà, because ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ti ń kọ sísọ, ó ti ń lágbára ju ti àlérò lọ. Kí ni àbájáde ìpàdé? Because gbogbo nǹkan tí àwọn mùsùlùmí ò ju ìtàjẹ̀ sílẹ̀ lọ. Ohun tí àwọn mùsùlùmí gbé dání kì í ṣe àlàáfíà, bó tilẹ̀ jẹ́ wípé wọ́n á máa pariwo wípé ẹ̀sìn àlàáfíà ní ẹ̀sìn Islam, ẹ̀sìn àlàáfíà ní ẹ̀sìn Islam, ṣùgbọ́n síbẹ̀ náà ẹ̀sìn jàgídíjàgan ni, ẹ̀sìn àtàjẹ̀sílẹ̀ ni. Ṣé ọ̀nà àbáyọ ni? Ṣé ibi tẹ́ fẹ́ bá jáde ni? Ṣé ìpàdé tí wọ́n wá ṣe sí òun ní kí ni àbájáde ìpàdé ọjọ́ sí? Ẹjọ́ a nílò àlàyé lórí ẹ̀. Kí ni àbájáde ìpàdé ọjọ́ sí? Because Bùnmi yẹn a ò kò sí orúkọ rere kan lára ẹ̀. So kí ló ń ṣẹlẹ̀? Ṣé bá ṣe máa wò ní tí wọ́n tún máa wá dominate, tí wọ́n máa wá gbalẹ̀ nílẹ̀ Yorùbá? Tó lóko nílé lóko, tó lódò nílé lódò. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu kí lẹ̀ ń ṣe? Bàbá Bọ́lá Ahmed Tinubu kí lẹ̀ ń ṣe? Yorùbá ní yẹn wà nípò, ilẹ̀ Yorùbá ò ní sinmi mọ́ báyìí. Ṣé kí ilẹ̀ Yorùbá tó ni? Kò lè tó. A ní àwọn alágbára nílẹ̀ Yorùbá
a ní àwọn tó jẹ́ wípé iṣẹ́ ogun ni tiwọn wọ́n dẹ̀ ń pariwo látọjọ́ ọjọ́ yìí pé ẹ ṣí wálẹ̀ ẹ̀yin bàbá yóò dẹ̀ rí nǹkan ṣe sí ẹ̀yin kábíyèsí mi ò rí orí adé fún o torí arọ́ba fín lọ́ba máa ń pa mi ò tó bẹ́ẹ̀ láti rí orí adé fín ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ bá wa lu agbára adé yín ẹ ṣe ìpàdé papọ̀ ẹ gba àṣẹ lọ́dọ̀ àwọn ìjọba ẹ ṣí àwọn tó bá ṣetán láti jagun lẹ̀ àwọn kan lè jagun ẹ ṣí wọn lẹ̀ Ìbà Gani Adams ti ń pariwo látọjọ́ ọjọ́ yìí kí wàá ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ fi jẹ ṣì Sunday Igboho wà ń bẹ̀ ó ní ẹ ṣí wọn lẹ̀ àkókò rí iṣẹ́ tí wọ́n ṣe nígbà tí wọ́n lọ Gàngàn àkókò rí àwọn ará Gàngàn dúpẹ́ lónìí wọ́n ní ká ẹ ṣí àwọn lẹ̀ àwọn Àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ ẹ̀rọ wọn lágbára ẹ fi wọ́n lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde eléyìí ò dá o ìpa tí wọ́n pa bàbá yẹn ò dá ara mi sì ń bù aṣọ ara mi sì ń nà ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí àfẹ́rẹ́ ìwé pín fún ìwé dé orí ìjìnà. wọ́n jà rogun pẹ́ǹtùká Elédùmarè ọ̀rọ̀ wa dọwọ́ rẹ̀. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ̀kẹ́rẹ́ lápòkà tó dá lápò rẹ̀ bẹ́ẹ̀ kò lójú bá ilẹ̀ ilẹ̀ ó lanu ilẹ̀ ìbàrẹ̀ mọ́jà ṣẹ́tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀ mọ́jà di sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹni táwọn aṣẹ̀tà bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ̀ lónìí mọ́jà bárọ̀ ẹni bẹ́ẹ̀ tó ẹ̀yin ènìyàn mi ṣé ẹ rí kú ọkùnrin àná tí wọ́n pa táwọn ajínigbé tí wọ́n jí wọn gbé ní skul tá a sọ pé wọ́n ti jí àwọn èèyàn gbé lérí Ògbómọ̀ṣọ́ wọ́n ti pa ọkùnrin yẹn lánàá wọ́n dúnbú rẹ̀ ni tábà tí ẹ̀yìn bá pa ìbàdà ṣùgbọ́n dúnbú arákùnrin tá à ń sọ yìí àwòrán rẹ̀ nìkan orí yẹn lákàn fi hàn àlè fi bí wọ́n ṣe ṣètò pípa rẹ̀ àlè fi hàn ọ̀rọ̀ náà bani lọ́kàn jẹ́ níjọ́ òní ni mo kéde mi báyìí pé káwọn èèyàn ṣọ́ra kò ì pé 4 days tí mo ṣe kéde yẹn ìjọ́ kejì ìjọ́ tí mo ṣe kéde ni wọ́n gbé àwọn bàbá yìí ṣeré àwọn tó ń ju information lẹ̀ wọ́n ń rí ṣùgbọ́n àwọn èèyàn wa wọn làkàsí àdẹ̀mọ́ bá ṣe jàjà yìí kò yẹ everybody ilẹ̀ Yorùbá ò rí bó ṣe rí lè ní látijọ́ tọ́rọ̀ bá rí báyìí wọ́n làwọn bàbá wa wọ́n ní wọ́n pè bíríkótó wọ́n pè bíríkótó ṣùgbọ́n lónìí àwọn bàbá wa òun wádà tí ń pè bíríkótó kò sí mọ́ torí ẹ̀ bó ṣe máa ń pariwo wọ́n nìyẹn èèyàn dà tí ó pè bíríkótó báyìí. Ààrẹ Ọ̀nà Kakanfò ìwé ló kọ sí UN lánàá pé kí UN kan gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà mo ní ṣe rìpọ́ọ̀tù ní ọ̀rọ̀ wa kan ilé tá a ti rí kí lè àtúbọ̀tán rẹ̀ bàbá wa wí o mo mọ̀ pé nǹkan kan òfin kan wà tó de bàbá yẹn lọ́wọ́ mọ́lẹ̀ táwọn èèyàn ò kíyèsí bàbá Ọbásanjọ́ tí ló dá iṣẹ́ yẹn wò nígbà tí olóyè Gani Adams ja ìjà ìdí àràbà tán tó wá fẹ́ lọ fèsì ìlú Ìlọrin tí wọ́n kọ́ ọmọ ogun lọ Ìlọrin lọ́dún náà lọ́hùn-ún mo rántí ìjà Sàárẹ̀ táwọn OPC dánwò after ìjà Sàárẹ̀ ló kan ìjà Sàárẹ̀ nígbà táwọn tápà fèsì Yorùbá ní Sàárẹ̀ àwọn OPC fakọyọ ń bẹ gidi gan wọ́n fakọyọ tààrà ìjà yẹn wọ́n tún wá ṣẹlẹ̀ nílọrin wọ́n ń bọ̀ wá lọrin ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló yí dànù sínú asadam lọ́dún náà lọ́hùn ẹ̀yìn ìjà yẹn ẹ̀yìn wàhálà yẹn ní Ọbásanjọ́ náà fọgbọ́n àrékérekè wọ́n pápẹ́ bọ bàbá lọ́wọ́ agbára rẹ̀ lọ sàbújá lọ́dún náà lọ́hùn mo rántí dáadáa vividly ìgbà tí wọ́n fi bàbá yẹn lẹ̀ pẹ̀lú ìdírẹ̀bẹ̀ àtàwọn àgbààgbà kankan kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá pàápàá jùlọ Aláàfin àná bàbá ní Ọbásanjọ́ ní kàn tọwọ́ rẹ̀ bọ̀wé pé ibi tó bá ti rí crisis nílẹ̀ Yorùbá ò ní wọ́n mú ìwé tí bàbá tọwọ́ bọ̀ ní jẹ́ bàbá ló ká bàbá yẹn lọ́wọ́ kò dùn ní kẹlẹ̀ pé olóyè Gani Adams ní ìsanra rírọ̀ bá a ṣe níwèrè ń ta là ń níwèrè nínú ilé táwọn kan bá pera wọn lọ́mọ líle nínú Fúlàní aláwọn tó lè kojú wọn ṣùgbọ́n púpọ̀ nínú àwọn tó jẹ́ alágbára ńlẹ̀ Yorùbá ìgbàgbọ́ wọn ni pé
àwọn láṣáájú ta láṣáájú wọn Ganiyu Ige Adams púpọ̀ náà alágbára ilẹ̀ Yorùbá bó ti rí mo sọ fún ilé ní tó bá ti mú olóyè Gani Adams tí ò bá fi sọ̀rọ̀ tó jókòó fún jẹ́jẹ́ tí ń wòran kò sálágbára náà ilẹ̀ Yorùbá tí ó dìde gbogbo wọn mọ̀ wòran ni. ẹni tó tún lè tírígà àwọn èèyàn tó fi lè bọ́ sójú ìjà òun ni olóyè Sunday Igboho olówó pápá ìjọba tó ti tẹ òun náà pé kò gbọ́dọ̀ jà lásìkò yìí àfikún mọ̀ sí ti bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe ti ríbi tí òṣèlú ń fi àkóbá tiwọn tí wọ́n fi ń kó bá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tí ń kó aburú bá wa àwa ò lára yà á lára òfò kéèyàn ọmọ ọkùn lọ́dọ̀ àwa ò láìkí ẹ̀ ọ̀dọ̀ tí wọ́n ní alàléyákáwó àwa iṣẹ́ alàléyákáwó lọ́dọ̀ tí wọ́n bí àwa iṣẹ́ alàléyákáwó nítorí pé Ẹlẹ́dùmarè tí wọ́n sọ fún wa pé kéèyàn ó kú pé Bíbélì ní ẹni kú tiẹ̀ ti gbé ni tọ́dọ̀ tí wọ́n bí lè pé tó bá ti kú tó bá láti lè ṣe ayé bóyá pààyàn bíi 3 àbí 4 yóò rà lójọ náà wọ̀ àwa ọdẹ ìrìn àjò tiwa ò rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ tiwa ò ṣàfàyè irú yẹn lẹ̀ torí ẹ̀ kéèyàn kan sọnù lọ́dọ̀ wa a máa dàbí nǹkan o ẹ mọ̀ jẹ́ parọ́ tẹ̀ jẹ́ ikú máà tí wọ́n pa lánàá lọ́nà Ògbómọ̀ṣọ́ yẹn ó dùn tó lórí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá o mo rí IG gan wọ́n gbọ̀n lọ́bẹ̀ in fact ọ̀gá Túnjí Dìísù ọkùnrin ni ọkọ ọba àdá ọba ò ní ṣáyín lẹ́sẹ̀ gbogbo eléyìí láàrin nígbà tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá láyé Ẹgbẹ́tókun tó bá jẹ́ pé àrùn rí báyìí ni bóyá kíní Yorùbá dẹ́kù IGP Túnjí Dìísù wọ́n wá yọjú sáwọn tí èèyàn wọn tí wọ́n jí gbé kó tó di pé wọ́n pa máa yẹn ni àwọn IGP ti wá visit wọ́n wá ojútùú sí inú wa dùn pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ gbé ààrẹ náà ṣe wá sọ̀rọ̀ pé gbogbo ọ̀nà làwọn fi wá bójútùú sí bí wọ́n ṣe yọ àwọn ènìyàn gbogbo kìíní yìí láti ilẹ̀ kí ló fa dídákẹ́ tẹ́ dákẹ́ kì í ṣèdí ló bẹ̀rẹ̀ ṣé ẹ mọ èèyàn tó ti pánlẹ̀ Yorùbá ni kó tó dàkókò yìí wọ́n á gbọ́ ọkùnrin kan ní Jagun ló mú àrán ní eré Òrò Àgọ́ ọmọ Ìgbàjà ni wọ́n ti pa Jagun ni wọ́n pè é wọ́n ròyìn pé òun náà kíkanjú ẹ̀dá ni níjọ́ wọn pa wọ́n tàn jáde kúrò nílé ni wọ́n sì tàn pa ṣùgbọ́n tí bá wọn dí wọn lọ́wọ́ wọn máa tan wọn pa ni kẹ́ ẹ lè mọ̀ ẹ lè máa gba ẹ̀yin tẹ́ jálágbára lẹ́ Yorùbá tẹ́ ẹ bá ń gba strange calls kì í ṣe pé kẹ́kàn dédé máa tẹ̀ láwọn èèyàn lọ gọ́gọ́gọ́ pé wọ́n pè mí nbìkan wọ́n ní wá ẹ má lọ bẹ́ẹ̀ ní bòdì nbìkan kan lákòókò tá a wà yìí ó léwu mo ti sọ fún yín láìmọye ìgbà kì í wá ṣebẹ̀ yẹn nìkan ní tágẹ́ẹ̀tì wà o ẹ mọ̀ pé mo sọ dáadáa fún yín Ondo Èkìtì Ìbàdàn gbogbo yín lẹ wà lórí tágẹ́ẹ̀tì ogun wọn mọ̀ ibi apá ibìkan bẹ lógun ṣe tí wọ́n dárúkọ tí mo mọ̀ pé wọn ò ní rí bẹ wọ̀ torí àwọn tó wà ń bẹ̀ yẹn 24/7 àwọn kò gbéregbé ẹ̀dá ni wọ́n kò gbéregbé pátápátá gbà àwọn akọni ilẹ̀ Yorùbá kan ni látọ̀nà láàrú mọ́ ọ lọ sọ́nà ìdí ìrókò lọ́hùn àwọn tó wà ń bẹ̀ ẹrú ikú ni wọ́n o ẹ̀mí wọn bí òkúta òkè Olúmọ ni wọ́n ṣe tán a máa bí aláya Fúlàní kan rí kó lọ sọ́nà ibẹ̀ yẹn ọkà àwọn èèyàn balẹ̀ níbẹ̀ yẹn bọ́tà àwọn èèyàn wa káràkátà tó pọ̀ jù lérí ọ̀dọ̀ wa ń bíbà yìí òun ló ń ba èmi lẹ́rù tí mo fi sọ pé ẹ jọ nítorí tọlọ́hun ẹ mọ́ wọ̀ sọ́sọ́ ẹ dẹ̀ mọ́ sàṣùpìyè torútorú ẹ mọ́ sùn ẹ jọ wọ́n fẹ́ ṣe ọṣẹ́ bọ́ tó ń tún ariwo yẹn pa àwọn ará abẹ́ fẹ́ ṣọṣẹ́ nílẹ̀ Yorùbá ẹ jọ nítorí tọlọ́run ọba àlẹ́ni ní musa o wọ́n sì lẹ́ni tí ò bá lẹ́ni ní musa yóò mú kíkan àlẹ́ni ní musa ká má bàa wà mú kíkan ẹ má jà finazoro lẹ́sùn ní o ẹ má jà sàṣùpìyè ẹ má jà gbàgbéra ẹ jọ nítorí tọlọ́run mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí
ẹ̀bẹ̀ mo bẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá orí ìdọ̀bálẹ̀ mo wà ẹ mọ́ sàsùnpìyè lásìkò tá a wà yìí àsìkò ẹlẹgẹ́ gbáà ni gbogbo nǹkan sọ lájẹ gbogbo nǹkan tí Ọ̀jájúní sọ pátá gbogbo nǹkan táwọn èèyàn ti sọ nípa pé wọ́n ń bọ̀ wálẹ̀ Yorùbá wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ execute ẹ̀ báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ execute ẹ̀ ni àwọn Fúlàní ní dánwò àwọn ni kò sẹ́lòmíì kò sí ẹlòmíì gbogbo ẹni tí wọ́n ti ń fojú kan Fúlàní láàrin àdúgbò bí tó bá wà gbà pé ikú ní bọ́ mọ́rin ọmọ òfura ni wọ́n ikú ń bọ́ mọ́rin ọmọ òfura ni gbogbo yín wá sọ́nà Ọ̀fà tí wọ́n ti pa àwọn ní àwọn jagunjagun àwọn oníkan ẹ̀ múra nílùú Ọ̀fà ẹ̀ múra gidi mo rí security apparatus yín lọ́fà mo rí pé ó sọ́ọ̀lì dáadáa ṣùgbọ́n mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i àti ń gbọ́ sítórì àṣìta àbọ̀n nígboro Ọ̀fà gbogbo kíní wọ́n fi ṣe ní kárìdè ìwé ní òjijì wọ́n kàn wọlé tàn yín lára nígbà tá gímẹ̀tì bá ti ń wà láàrin ẹ̀yìn security à ń gbọ́ pọ́n láwọn ọmọbìnrin kan wọ́n ń bọ̀ láti klọ́ọ̀bù ni wọ́n gun ọ̀kadà pé wọ́n bá yìnbọn sí méjì nínú wọn ẹnìkan ní mistake ni ẹnìkan ní ẹran náà ń sọ àmọ́bi tọ́rọ̀ yẹn ó jà sí ọ̀rọ̀ tọ̀fà mo gbọ́ lérèfé ni yìnyín tí ìfìdí ẹ̀ múlẹ̀ dáadáa ẹ̀yin ẹ̀yàn wa lọ́fà ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba abẹ̀yìn ẹ mójútó ìlú Ọ̀fà àwọn ìlú wọ̀nyí orí surveillance náà wà o wọ́n wà lórí surveillance gidi wọ́n sọ yín ní ìwọlé èyí tó bá yín pera rẹ̀ pé àwọn àti Fúlàní gangan náà làwọn ọba ó sá lọ owó ń bẹ lọ́rẹ̀ yóò sàkó tí wàhálà bá dé nílùú Ọ̀fà ọba yín ló kọ́kọ́ sá lọ sẹ́nu pé ibẹ̀ yẹ ojúpa ogun ni Ọ̀fà wá sọ́nà Òṣogbo táwọn Fúlàní máa tọ̀ látijọ́ àwọn ọba yín máa sá lọ ńbẹ̀ ni o ẹ lọ bèrè tán àwọn ọba Ọ̀fà máa sá lọ ní nígbà tí wàhálà bá pọ̀ torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún ilé nìyí wípé ẹ lọ múra dáadáa wọn ó wọlé tọ̀ yín nílùú Ọ̀fà nítorí pé ara àwọn ìlú tí wọ́n kà kalẹ̀ fún wa ni pé wọ́n fẹ́ tọ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ wá ń kírun ẹ máa múra lẹ̀ gbogbo ọ̀nà Òṣogbo ẹ máa múra ẹ má sùn àsùnpìyè wọ́n mọ̀ pé ẹ̀sọ́dún léyà yóò wọ̀ yín lára wọ́n mọ̀ àwọn eléyìí ṣe mùsùlùmí ẹ̀yin lẹ́ ń pè wọ́n mùsùlùmí wọn yìí sára yín ṣùgbọ́n tẹ́ bá rí wọn ìsìlámù ó làwọn gbé dání ìkà ọmọ oró ni wọ́n ẹ gbọ́ nǹkan tá a fà ìsọ ẹ gbọ́ ń tá a fà ìsọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn. ó ṣe jẹ́sìn yìí tí mọ́ṣáláṣí pọ̀ dáwà pọ̀ qala Allahu ta'ala qala Rasulullah òun ló pọ̀ ìsìn ní ìsìlámù di ẹ̀sìn mùjẹmùjẹ ìlú lábáwà ló ní ìsinmi ẹ lọ Afghanistan wọn ní ìsinmi ogun ní láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ lọ Syria ẹ lọ Yemen ẹ lọ Libya ìlú lábáwà ló ní ìsinmi Iran ló tún bẹ̀rẹ̀ tiẹ̀ yìí láwọn ìlú táwọn máa sọ ibẹ̀ ìsìláàmù ní ilẹ̀ níbẹ̀ àwọn sọ ibẹ̀ mùsùlùmí ló dominate Nàìjíríà ṣé Nàìjíríà yìí náà ní fọkànbalẹ̀ ohun tó fà á ẹ má jẹ tàn yín òun náà ni ẹ̀sìn ta lọ import wọ̀lú yìí gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí è tako kèfèrí tó jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ ẹ̀gbẹ́ ní mẹ́ ń takò ní mẹ́ mú lọ́ta àwọn nìyẹn o láàfin sọ fún yín gbogbo yín tẹ́ ní mọ́sálásí gbogbo ẹ̀yin bàbá wa yìí tẹ́ ẹ kọ́ mọ́sálásí sílé yín àtẹ̀yìn ìyá wa ẹ̀mọ̀rọ̀ àfá àtẹ́mẹ̀ gbé mọ́sálásí fún o orí múmbàrí yìí kan náà lódìdí ìmáàmù ló ti ń sọ wípé tí Sùlùtánì bá ti dájọ́ oṣù tí wọ́n bá ti tẹ̀lé ẹ̀sìn wa ní ká pa ṣé ẹ̀gbọ́n ni orí múmbàrí kan náà ni mufti ìlú kan ló ti sọ wípé ṣé ẹ rí ẹwà jẹ́ káwọn ọmọ yín ẹ lọ kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn ẹ lọ máa ràdá fún wọn fídíò tó go viral ní àwọn táwọn wíwọ̀n yìí ni o wọ́n ti wà ń lẹ̀ Yorùbá yìí náà o kọ́lọ̀ mọ́sálà wá lọ́wọ́ wọn o ayàlaka yìí èèyàn kan ò lè sọyàn kan di mùsùlùmí tọ́lọ́run ò bá fẹ́ Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run ò bá fún èèyàn ní privilege ni òun ló kọ́lọ̀ fún mẹ́nà
ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Tọ́líbù tó dúró tì í ó fẹ́ kú báyìí ó pọ̀ pàpà kú Ànábì ní bóòtẹ́ ẹgbà ìsìlámù kan sọ wípé la ilaha illallah Muhammadu Rasul Ọlọ́run gba àwọn ẹ̀dá ní kò léwu ẹ wá ṣe wá sí fún àwọn èèyàn wọn tẹ̀lé yín ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọn kódà kán má jẹ́ mùsùlùmí kán jẹ́ kìrìsìtẹ́nì kódà kán má jẹ́ kìrìsìtẹ́nì kán jẹ́ lẹ́bọ gbogbo ohun tí wọ́n bá pera wọn èèyàn kan ò ní right láti ṣe wá sí fún èèyàn kan tí ò bá tẹ̀lé ẹ kẹwàá lè pa wọn ẹ wá pa odidi ìlú run èèyàn 100 Ọlọ́run bí yín o gbogbo àwọn ọmọ yín ẹ mọrú lè kéwú tẹ́ mẹ́ fi wọ́n sí tó mọ̀ rẹ bá ti ń délé tí ò lè kí ẹmọ ipé dádì ẹ kú lé wàhálà ń bọ̀ nú lé rẹ nu o tẹ́ẹ̀ tí ń ṣe mítìn tó ti sọ pé ẹ̀sìn tí wá ní kan mẹ́mẹ́ ṣe family meeting ẹ̀sìn wo ló ní kéèyàn mẹ́ ṣe family meeting lọ́jọ́ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní lára pín gbogbo. sóòótọ́ làfa sọ àbó tọkọ ṣé kí n sóòótọ́ ni àwa lágbèjò orúsára wa pẹ̀lú gbogbo bá ṣe rìnrìn àjò wa nílẹ̀ Yorùbá àwa lákọ̀ọ́sí ẹ̀ níbi tá a bá dé yìí ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run kó yọ ilẹ̀ Yorùbá kó lọ́wọ́ wọn ṣùgbọ́n lákòókò yìí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ lélẹ̀ Yorùbá ẹ má fi líle yín ẹ má lè mọ́ra yín báyìí Fúlàní ilẹ̀ lè mọ́ o àwọn lọ́tà yín ẹ ti mọ ìrìn àjò wọn pẹ̀lú yín pé wọn ò ní nǹkan kan tafẹ́ fa yín dògùn jíjà lọ ẹ múra lẹ̀ àti sọ ọ̀rọ̀ yìí wá látẹ̀yìn bí ṣe máa ṣẹlẹ̀ nígbà wáṣẹ̀ náà nìyí tí wọ́n mọ̀ sọ pé tá a fi rógun Jálumi bó ṣe ṣẹlẹ̀ rí tá a fi rógun Òṣogbo bó ṣe ṣẹlẹ̀ rí tí wọ́n fi tú òde Ọ̀yọ́ bí ṣe ṣẹlẹ̀ rí bó ṣe ṣẹlẹ̀ rí gbàjọba lọ́wọ́ Àfọ̀njá bí ṣe máa ṣẹlẹ̀ rí ìdí ẹ̀ la fi ń ké sí gbogbo ìgbà pé ẹ ṣọ́ra sí ẹ mọ́ sàṣùpìyè ilẹ̀ Yorùbá èyí ni mo rí bá wí o ìkìlọ̀ ni mo fi kí ní ìṣe o ìkìlọ̀ ńlá fúnlẹ̀ Yorùbá ìkìlọ̀ àwọn ọba yín ò ní dá sí púpọ̀ náà àwọn ọba yóò sá lọ nígbà tí wàhálà bá dé bàbá Bọ́lá Ahmed Tinubu mo tó sọ yóò sá lọ tí wàhálà bá dé gbogbo àwọn gómìnà yìí ni yóò sá lọ kò sílẹ̀ tí ó dùn ó tí wàhálà rẹ̀ bá dé torí ẹ̀dẹ́jú mọ́ sọ fẹ́yìn tẹ́ ẹ nílùú wípé ẹ ṣọ́ra sí kì í ṣẹlẹ̀ sọ́mọ gómìnà o kì í sì ṣẹlẹ̀ sọ́mọ pírẹsidẹ́ǹtì ẹ̀yin aráàlú náà ní ṣẹlẹ̀ sí torí ẹ̀ ni mo fi sọ pé ẹ ṣọ́ra sí kí ni mo rí bẹ́ẹ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ gbogbo tá a fà yẹn sọ ṣe ẹ gbọ́ gbogbo tá a fà yẹn sọ bí wọ́n ṣe mọ̀ tiwa gọ́gọ́gọ́ nù wọ́n mọ̀ sọ fún wa pé ẹ̀rọ pẹ́lẹ̀ fáwọn mi tí wá sórí àwọn afáǹsìn mi fẹ́ wá sórí ọ̀rọ̀ wọn tí máa wá sórí ọ̀rọ̀ wọn àwọn aburú ọ̀sẹ̀ tá ti ṣe ilẹ̀ Yorùbá máa kà fún wọn tí ò níye díẹ̀ lẹni tẹ gbọ́hùn rẹ̀ yẹn díẹ̀ ló kà tí bá kà yókù fún yín ẹ̀ rí àfáà mi ẹ̀ sì lẹ̀kùbá ní ọ̀sẹ̀ tá ti ṣe fúnlẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ jẹ́ sọ tèmi fún yín ẹ jẹ́ ká lọ múra ká lọ gbáradì bọ́dà wa kan wọ́n jẹ oyè ní Ọ̀wọ̀ láìpẹ́ yìí ẹ gbọ́ ọ̀rọ̀ ìyẹ̀dùn tí wọ́n ní fún wa. nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àdúrà wọ́n ní àti ṣe ti Christian wọ́n fẹ́ ṣe ti Muslim mùsùlùmí ni mí pé Christian ni wọ́n ti ṣe lẹ́ẹ̀kan yìí mo fẹ́ correct error kan ìlú ilẹ̀ tó gbé bí mi ilé mo ti kàwé tó bẹ̀ sí káàkiri gbàtí mo káàkiri dágbàáyé tí mo ráwọn kankan ni mo rí pé Christian ni àwọn òyìnbó ló kó wá mi ò joyè Christian bí ilé mi joyè Muslim mo ti joyè bí 13 oyè ìṣẹ̀ṣe ni mo kábíyèsí tí wọ́n fẹ́ joyè ní abẹ́ ẹ̀ ńgbà tó ń jáde bọ̀ ó ní ìṣẹ̀ṣe làgbà agbóbà mi wà tó jẹ́ torí ìdí èyí ẹ máa gbọ́ mi ò bí mo ṣe ń ṣàdúrà fún yín sìn ká ní èdè Lárúbáwá mo fi sọ pádà fún wàyí náà wàyí lò wàyí jẹ wàyí mọ bẹ́ẹ̀ ló máa rí o ẹ ṣàmì èdè ni wọ́n fi tú wa kò sí kankan bẹ̀ bàbá tèmi ìmáàmù ni ó wà láyé tó fẹsẹ̀ ní lọ́mọ́kà ó wà láyé tó gbẹ̀sìn wọ Ọ̀wọ̀ àbí mo fi parọ́ ẹ̀yìn àgbààgbà tẹ́ kò dẹ̀ sálà ẹ̀ tó ń gbé wọ̀dọ̀ ẹ̀ sí òní sàn. bisimilayi rahman rahim kuli huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu ahad. gbogbo wa pátápátá ẹnu kálukú láti lẹ́sìn ṣùgbọ́n ẹjọ́
mò ń joyè báyìí jẹ́ ká dira torí Nàìjíríà máa jagun ogun dẹ̀ ń bọ̀ ní Suwada náà torí kò síbi tí ò ní kàn ṣùgbọ́n ogun kógun tó bá fẹ́ wọ bí ọ̀gbẹ̀sẹ̀ á bá bọ̀ wọ́n lẹ̀ mo súnmọ́ àwọn ìjọba ogun ń bọ̀ kémi odidi olóògùn ní mi tó dá mi nímú àtọ́jú kí n tó lè máa gbọ́lọ̀pàá kiri ogun ń bọ̀ o àwọn tó ń kidnap yín kì í ṣe pé kí wọ́n ń kidnap wọ́n rán wá ni wọ́n fẹ́ dà wá rú èdè tí ó dèdè rú Suwada lọ́wọ́ tí ó fi kàn wá kò ní kàn wá. ẹ má ṣe Muslim má ṣe Christian pé mi ò ṣe tí àápò mi ò gbé kíní kan mi jàṣẹjẹ o ogun ń bọ̀ o ogun ò kó Suwada ogun ò ní kó wa. ogun bàjẹ́ kókó Suwada Ọlọ́run ogun bàjẹ́ kókó ní Ọlọ́run ogun ló ṣe ogun bàjẹ́ kókó ní Ọlọ́run ọjà ìjọ ọ̀rọ̀ bàbá Ọlọ́run kó dẹ̀ fún Ọlọ́run ọlọ́lápọ̀lá pátá. kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo èèyàn ló mọ̀ pé ogun ń bọ̀ o a kàn ń fojú wo ni ilẹ̀ Yorùbá ó jagun ó ń bọ̀ torí ẹ̀ ká máa sọ pé ilẹ̀ Yorùbá ó jagun tàbí ó jagun fún sí ẹ̀rọ pé Bọ́lá Ahmed Tinubu ní ó jagun fún yín ẹni tó febi pa yín ṣé ó ráàyè yín ṣé ò ní sá lọ ṣé gómìnà ni ó jà fún yín táwọn ọmọ wọn ò sí pẹ̀lú yín tí ò sí ìyàwó wọn bí báyìí ṣé sẹ́nítọ̀ ló fẹ́ jà fún yín sáwọn ọlọ́pàá tẹ̀ ń wò tí wọ́n ń dé pé owó kọ́bẹ́ náà ń gbà lọ́wọ́ yín lójoojúmọ́ lẹ́sẹ̀ títì sáwọn ni ó jà fún yín ẹ̀yin lẹ gbèjà ara yín níjọ́ tẹ́ bá tó mọ̀ lọ́rùn pé ẹ̀yin lẹ gbèjà ara yín lẹ mọ̀ pé ìgbọ́dọ̀ sàṣùkú yẹ òdodo ọ̀rọ̀ ni bàbá tẹ́rí tó joyè lọ́wọ́ yẹn sọ fún àwọn tẹ́ ń gbọ́ tó rọra sọ yẹn pé ogun ń bọ̀ nílẹ̀ Yorùbá ogun ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Àní wá sí Ìgbẹ̀sẹ̀ wá sàkúrẹ́ wá sí gbogbo omi láti bẹ̀ yẹn wọlé ṣá wá sí Ifẹ̀ lọ sí ìlú Òṣogbo gbogbo bẹ̀ yẹn lọ pèpè ara yín ẹ má jẹ́ kẹ́rù ó bà yín ẹ sá máa gbáradì yóò dé kò sógbó tá a fẹ́ dá ó máa ṣẹlẹ̀ tọ́ra àwọn kìíní wọ́n ti wọ́gbó wa kò sógbó tá a fẹ́ dá a sọ fún yín pé tọwọ́ yín bá bà wọ́n ẹ ṣe wọ́n ló kú òru ọ̀pọ̀lọpọ̀ wọn tó máa ti wọn wá sáré ìgboro àti mú wọn o kí ẹ fẹ́ fi mú wọn ṣe ṣe fẹ́ máa sìn wọ́n bí ewúrẹ́ ni àfẹ́fẹ́ wọn sìn wọ́n bí adìẹ ẹlẹ́jẹ̀ bá ti ká má gbó yín ẹ ṣe ló kú òru bàbá Bọ́lá Ahmed Tinubu ò ní bínú sí kò ní bínú sí anybody tọwọ́ yín bàbá nínú gbóyín tí ìbá ti ṣe ìyá yín tó jẹ́ ìyá rándanrandan wọ̀nyẹn ẹ ṣe ló kú òru àní sọ jù bá ń lọ túgbà tẹ́ bá ṣe ló kú òru tẹ́ ṣe ló kú òru wọn ò ní wá mọ́ ńgbà má eléyìí tán rán lọ tí wọn ò gbọ́ jẹ rẹ̀ àwọn náà ò ní tọrùn bọ́ bí ó ṣe rí nù àní sọ jù bá ń lọ lórí kan ní ilé ní títà fún mọ́kàn tó ètò mi wá èmi tí ń tòótọ́ bàbá àṣà.